bá láǹfààní láti máa gbọ́ mi. Mo kí gbogbo yín, orúkọ tèmi ni Òṣàtọ́lá Abímbọ́lá. Olóòtú ètò Ìṣẹ̀ṣe Làgbà. Lórí gbogbo rògbòdìyàn tó wà nílẹ̀ náà, orí ẹ̀ náà la ṣe wà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún fọ́nrán mi tí mo máa ń jù síta tẹ̀lẹ̀ máa ń bá mi pín kẹrẹ láti jẹ́ kó dé ibi tí ó yẹ kó dé. Lénìí, àrà ọ̀tọ̀ la gbé wá. Wọ́n ní bẹ́yẹ bá ṣe lọ, la ṣe ń sọ òkú ẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé oníbèèrè ńlá ni mí. Ṣùgbọ́n lọ́tẹ̀ yìí, mi ò tí ì fẹ́ béèrè bó tilẹ̀ jẹ́ wípé ìbéèrè pọ̀ dáadáa fún ẹ̀yin Ànàkúnláìwá. Ṣùgbọ́n kì í ṣe ẹ̀yin Ànàkúnláìwá ni mo fẹ́ bá sọ̀rọ̀ lẹ́yìn bí kò ṣe ẹ̀yin gbogbo ọmọ káàárọ̀ òjìrì pátápátá. Àtẹ̀yin Ànàkúnláìwá àti àwa oníṣẹ̀ṣe àti Kìrìsìtẹ́nì àti gbogbogbò tó bá jẹ́ èèyàn tó gbọ́ èdè tí mò ń sọ lẹ́nu yìí ni mo wá ṣe fọ́nrán yẹn. Ìkan lára àwọn olólùfẹ́ mi kí tí ẹ ṣe nìkan èèyàn méjì ni ìkan ni wọ́n pè sórí ètò. Ìgbà tí mo dẹ̀ ṣe ètò yẹn tán ẹlòmíì náà tún pè mí. Wọ́n wá ní wípé ká ju fọ́nrán yìí síta ká béèrè. Eléyìí là ń pè ní báwo ló ṣe ń pè hunt them down. A dẹ̀ tún lè pè ní bàbá mi Solomon ẹ káàbọ̀. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ wa ọ̀pọ̀ ìyá wa tí wọ́n jẹ́ ìyá ọlọ́ṣun, eléyìí tí wàhálà ṣẹlẹ̀ láàárín àwọn àti rògbòdìyàn ṣẹlẹ̀ láàárín àwọn àti kí ló ti ń polúpọ̀ ẹ̀ òkúta. Ẹ bá mi máa pín yàn. Tí òkúta gidi mú wọn, tí ó yẹ àdéhùn tí wọ́n jọ ṣe wípé tí ó bá ti lè búra wípé ó dàbẹ̀. Òun ò mọ̀ wọ́n rí àbó òun ò ṣẹ̀ṣẹ̀ ṣe rí òun ò ń bọ́ rí. Ó dàbẹ̀ kára to gbogbo everybody. Oru yẹn ti pọ̀ jù. Láàárín àwọn kan, òkúta gidi àti àwọn olóṣùkà ẹgbẹ́ wọ́n gba ọ̀nà àlùmọ̀kọ́rọ́ yìí, wọ́n gba ọ̀nà ìbùrú láti ṣe kíni, láti yí gbogbo ẹjọ́ yẹn dà. Wọ́n gbé ìyá wa yìí, wọ́n gbé wọn lọ sí ilé ẹjọ́. Láti ilé ẹjọ́ ẹni nọ́mbà ìyá ọlọ́ṣun ẹ sẹ́ǹdẹ̀ sí mi bàbá mi. Ẹ̀rí gidi láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé lótìtọ́ nìkan tí wọ́n sọ nípa òkúta gidi. Lọ́wọ́ yìí, àwa ti mọ̀ wípé ogun tí wọ́n gbé ti ìṣẹ̀ṣe ni kì í ṣe ìyá wa ọlọ́ṣun yẹn nìkan ni wọ́n gbé ogun tì. Àwọn olólùfẹ́ mi àti ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ mọ̀ wípé ẹ lè jẹ́ ká jọ fọwọ́sowọ́pọ̀ láti ṣe nǹkan tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ pè mí sórí aago kẹ́ ẹ bá wa mú owó sílẹ̀. Nítorí wípé ẹni tó bá sọ wípé kí là á ṣe, òun là á ṣe hàn. A fẹ́ àwọn èèyàn wa, kò nílò pé a máa gbé nọ́mbà yín, a máa gbójú yín síta, a máa gbóhùn yín síta rárá o. Ẹ̀yin èèyàn wa tí ẹ bá mọ ibi tí àwọn àáfàá ń jẹ̀ sí nínú ìṣẹ̀ṣe, tí ẹ rí àáfàá tó tí ẹ mọ bí àáfàá ṣe lọ sílé babaláwo ìgbà tó ń jó nǹkan àwọn. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹ sẹ́ǹdẹ̀ lórí nọ́mbà yẹn lórí WhatsApp. Ìwọ tó o bá lè rí fọ́nrán àáfàá tí wọ́n dámọ̀ ládùúgbò dáadáa mú wá fún wa 5,000 naira lówó ẹ̀. Ṣé o wá rí ìwọ tó o bá ti lè rí chief imam, àwọn imam kọ̀ọ̀kan aláàjì gidigidi tí gbogbo àwọn èèyàn ń gbé sàdánkátà fún tó ń ṣe Ànàkúnláì lẹ́yìn, tí ó jẹ́ wípé ó ń lọ sílé ọlọ́ṣun, ó ń lọ sílé babaláwo, ó ń lọ sílé yẹ̀míwò, àbóhùn gangan fúnra rẹ̀ ló ń lọ sí ilé àwọn kí ló ti ń porúkọ ẹ̀, ìyá wa tí wọ́n ń ta lẹ́kùn lẹ́jà, àbí kẹ̀ ìyàwó wọn lẹ́mọ ìdí ìsọ wọn síbi tí wọ́n ti ń ta lẹ́kùn lẹ́jà, ìyàwó ṣífì máàmù ìyàwó àfà, ìyàwó ìmáàmù, ìyàwó Ànàkúnláì Nàwírù ìyàwó Sákárì ìyàwó ṣéèkì. Ìwọ tó o bá ti lè mọ̀
bá wa gbé fọ́nrán yẹn kó bá wa ṣe kó bá mi fi ránṣẹ́ 10,000 lówó ẹ̀ bó bá ṣe gbé pẹ́ẹ́lí sí mi ṣe wá rí kò di dandan kó jẹ́ àbá ìlú Ìlọrin ní gbogbo ilẹ̀kílẹ̀ ní ilẹ̀ káàárọ̀ òjíire ṣó ti yé yín evidence tí wọ́n béèrè lọ́wọ́ ìyá ọlọ́ṣun yẹn wọ́n á rí evidence àsùn àwa ò wá bá wọn mu lónìí yẹn mọ́ ṣe wá rí èyí tẹ́ ẹ bá tún wá mọ òkúta dídí tẹ́ ẹ bá mọ bí tẹ́ ẹ ti lè gbà mú ní kórópọ̀n níbi tó ti ń ṣe ìṣẹ̀ṣe níbi tó ti ń ra lékulẹ́ja níbi tó ti ń rúbọ níbi tó ti ń jó nǹkan àbí ibi tí ó ti ń ṣe nǹkan kan tó jọ mọ́ ìṣẹ̀ṣe tó o bá ti lè rí fídíò ẹ̀ mú wá 100,000 naira ni kò sọ̀rọ̀ pé lọ kábọ̀ nítorí òun gangan ni ó fa sùúrù ọ̀rọ̀ yìí tó o bá ti lè gbé wá gbogbo ayé ni mo ti ń sọ yìí 100,000 naira ṣáṣá tí ò ní já létí báyìí òun ni màá mú yẹ lọ́wọ́ ṣé ti rí mo ṣe tó bẹ́ẹ̀ ìwọ tó bá ti mọ àáfàá tó jẹ́ àwọn àáfàá tó jẹ́ pé wọ́n mọ̀ wọ́n ládùúgbò ni hàn sí ńlá là ń ṣe name them shame them ẹ bá wa máa gbé fídíò ṣe bí wọ́n fẹ́ rí evidence àwa náà ṣetán láti fi wọn ní evidences wípé àwọn àfáà yìí wọ́n ṣe kíni wọ́n ṣe ìṣẹ̀ṣe lábẹ́lẹ̀ wọ́n kàn bọ́ síta láti wá ṣe kíni láti wá sọ nǹkan míì fún aráyé gbọ́. ìyẹn dúró bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa nínú ìṣẹ̀ṣe tí wọ́n bá ti rí ìyàwó yín tó ń mú àwọn ọmọ lọ sílé kéwú tó jẹ́ ìyàwó àràbà ìyàwó babaláwo ìyàwó igbá ìyàwó àwo ẹ bá wa ṣe fọ́nrán wọn kẹ́ bá wa fi ránṣẹ́ sí wa a máa gbé àwọn yẹn sí orí gbàgede tí gbogbo ayé á bá wa rí wípé àwọn eléyìí ni wọ́n ń fẹ́ máa bà wá ni wọ́n ti ń ba ìṣẹ̀ṣe jẹ́ tó bá di lọ́la àwọn ọmọ wọn ló máa dà wá láàmú nínú ìṣẹ̀ṣe àwọn àràbà olúwo òdùgbọ̀nà gbogbo wọn pátápátá àwọn èèkàn nínú ìṣẹ̀ṣe tẹ́ ẹ bá ti lè rí fọ́tò ìyàwó àbí ọmọ wọn nílé kéwú àbí ní ṣọ́ọ̀ṣì ẹ bá wa gbé àbá wọn gbé síbẹ̀ tó bá lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ ká jọ fojú ara wa rí fún díẹ̀ yìí ẹ má gbàgbé o ìṣẹ̀ṣe làgbà ọ̀rọ̀ owó là sọ yìí o ẹ jẹ́ kí fídíò mi let the video come in and let the violence begin love you all ó dìgbà mo ṣe ẹ ṣeun mo kí gbogbo yín ẹ káàbọ̀ sórí ètò yìí mo ṣe ètò yìí mo ṣe fídíò yìí láàrin 8 minutes mo dẹ̀ jù síta ní ìjẹta àná mi ò sí nílé throughout torí mo busy gidi gan èní náà mo busy ṣùgbọ́n mo ní kó tó di wípé ọ̀rọ̀ pọ̀ tí mo fẹ́ sọ but mo busy gidi gan iṣẹ́ pọ̀ lọ́wọ́ mi láti ṣe so mo ṣe fídíò yìí ajá balẹ̀ ni mo fi ṣe bó ṣe ń balẹ̀ lórí social media bá ẹ bá mi máa pín kíní yìí o mi ò rí yín kẹ́ máa pín o gbogbo ẹ̀yin tí ẹ ti ń comment yìí mi tí rí wípé má kí pé ẹ share ètò yìí so bí mo ṣe ju fídíò yìí lẹ̀ lálẹ́ ìjẹta àná alánà àáfàá kan anakum láìwá kan wọ́n wá bọ́ síta wọ́n wá ṣe fídíò ṣe rí lórí péjì ẹni yìí ni wọ́n ti máa ń sọ̀rọ̀ oríṣiríṣi síra wọn láì ṣe mi so mi ò kí ń fún wọn ní listening here ìdí ni wípé mo ṣe wà yìí ò bá bú mi dọ̀la lórí social media èmi àti ẹ mo believe wípé ó kéré sí nọ́mbà àwọn tó yẹ kí n fún lésì mi ò kí ń ṣègbéraga o mi ò ní gbéraga but alára ló ń gbéraga I don't answer every Tom, Dick and Harry ṣó ti yé so anybody tí n bá fún ní èsì kó mọ̀ wípé mo ní ìdí kan àbí ìkejì àbí ke ẹni yẹn wọ́ọ̀tì èsì ni mo ṣe fún èmi ò ń bá àwọn ọmọ pẹ́sù àwọn ọmọ tíntìntì tẹ́yẹ pé àmọ́ yín rí àmọ́ bí tẹ́ ẹ ti wá àmọ́ iye tó ṣu yín tẹ́ kàn dédé jí lọ́sàn kan òru kan tẹ́ sọ pé yín náà ti di àfáà tẹ́ wá bọ́ sórí social media tẹ́ wá ń dàgbòrò láàmú irú yín kọ́ là ń sọ
tá bá ti ń bá àwọn bàbá yín àwọn bàbá ńlá kú bàbá yín nínú Islam sọ̀rọ̀ lórí ilẹ̀ Káàárọ̀ Oòjíire ẹ̀yin máa ṣe kí ni ẹ máa pa lọ́lọ́ nítorí wípé kò sí ẹni tó mú kolo yín lọ́yọ̀ọ́. Now mo ṣe fídíò yẹn ajá balẹ̀ ni wọ́n fi ṣe ara wọn ò gbé ẹnìkan nu wọ́n wá fún mi ní èsì ńbọ̀ wá fún mi lésì ẹni tí ń sọ̀rọ̀ láti ọjọ́ ìsinmi o but mi ò tiẹ̀ fẹ́ polówó page anybody ohun rẹ̀ tẹ́ẹ̀sì lẹ́rìí tó dájú fọ́tò lè yà ní fídíò lè yà ní tó lè fi hàn pé ó tẹ́ẹ̀fẹ́ dà mọ́ tẹ́ẹ̀sì fẹ́ kí wàhálà oṣù. ṣé ti rí mo ṣe fídíò yìí in response to the video tí mo ṣe ní ìjẹta ni wọ́n gbé eléyìí bọ́ síta ní àná ṣé bá wò ó mi ò fẹ́ máa polówó anybody's video àbí page. Ṣẹ́tìrí 18 hours ago ni video yìí ni wọ́n ṣe that is yesterday nígbà tí wọ́n rí video mi ẹni yìí tó ṣe video yìí látorí page ẹni tó ń tẹ̀lé page mi back to back ni àwọn ọmọ olóṣùká tó máa ń bọ́ síta lórí video tó jẹ́ pé kò sí anybody tó mọ̀ wọ́n táwọn náà fẹ́ dàgbà tán fẹ́ dàbí ajá ní Bello sí wa lọ́rùn fún àwọn àrọ́mọdọ́mọ wa lọ́jọ́ iwájú. So ó wá lọ gbé àfá ẹ̀ bọ́ síta àbí ṣéìkì ẹ̀ ní olóṣù karùn bíi tiẹ̀ oní mosquito net lórí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tó sọ ó yá. tẹ́ẹ̀fẹ́ dà mọ́ tẹ́ẹ̀sì fẹ́ kí wàhálà oṣù ìmọ̀ràn mi ni pé gbogbo àwọn àfáà tí ń wádọ̀ yín tẹ́ ẹ mọ̀ wọ́n tẹ́ẹ̀sì lẹ́rìí tó dájú ẹ̀dá ọkọ̀ wọn. Ìgbà yẹn lẹ tó lè sinmi o. Àfáà yá àfáà tó wù tí ń bá ti ń wádọ̀ yín tẹ́ ẹ mọ̀ tẹ́ ẹ sì lẹ́rìí tó dájú fọ́tò lè yà ní fídíò lè yà ní tó lè fi hàn pé òun rèé ẹ̀dá akọ rẹ̀ ẹ jẹ́ gbogbo ayé ọmọ kódà yìí tí bá wá ń gbóògùn lọ́wọ́ yín tí wọ́n ń gbà káǹtì ẹ dákọ̀ rẹ̀ fáyé ẹ má parọ́ mọ́ yẹn o ẹ bá parọ́ mọ́ ìṣẹ́ níbi tí ọlọ́sùn wà wọ́n ti lọ gbé pẹ̀lú rọ wọ́n ní ọwọ́ àrò tẹnu ẹ̀ wọ́n fìyà jẹ́ owó kẹ̀lé ọwọ́ àrò tẹnu ẹ̀ ní o òfin ní o má parọ́ bẹ́ẹ̀ nìkan mú àrídájú rẹ̀ jáde látòní lọ ìmọ̀ràn ẹlẹ́kejì pé gbogbo ẹni bá wá yọlẹ̀ wá kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀yà fọ́tò ẹ̀ ẹ ṣe fídíò rẹ̀ lórí ọjọ́ ọ̀rọ̀ ká mọ mùnáfìkì ká mẹ́ni rẹ̀ lára wa. báwọn bàbá wọn ò bá wá lè ṣe káwọn ọmọ wọn ṣe. ẹ̀yin ọmọ wọn ẹ bẹ́ẹ̀ ní fídíò ẹ bẹ́ẹ̀ ní fóònù tó dá lọ́wọ́ tó bá ti yọlẹ̀ wọlé táwọn àti bàbá yín bá jọ ń sọ̀rọ̀ ẹ̀yà ẹ ṣe bẹ́ẹ̀ ní kọjá. ẹ ṣe fídíò bí ó ju 5 seconds lọ kásá ti rójú ẹ̀ fóònù mi ìgbà yẹn lọ̀rọ̀ ó tó dùn ó dẹ̀ ń bírí pé bíbà tó bì tú ẹyin wọ́n wá lẹ níbẹ̀ yìí má wà fà lára pé àwọn wálé ẹ̀dẹ̀ tí ń dágbára ẹ̀dẹ̀ sọ̀rọ̀ wa láì dá ẹni tí bá ń dágbára lọ́dọ̀ yẹn dá kọ ẹ̀. ẹ máa ju love and like ẹ jọ nítorí Ọlọ́run. ó sì mí ni Muhammadu sọ́ọ́lì kéwú gbè mí Ìlọrin ìbádọ́dọ̀ kan nínú yìí tó ọba dákọ̀ mi ayé rẹ̀ àtọ̀run rẹ̀ ò ní dá. tí n bá gbọ́ ògùn lọ́wọ́ rẹ rí tọ́ wá bò mí láṣìírí àṣírí rẹ̀ ò ní bò láyé àti lọ́run. Love you all, ẹ ṣeun. Thank you for the love and like. like. Pẹ̀lú ẹ̀rí tó dájú. Pẹ̀lú ẹ̀rí tó dájú. Àwọn ẹlẹ́rìí rẹ̀ kan dúró. Kásì bẹ́ẹ̀rì tó dájú lọ́wọ́. Àmọ́ bàbá ẹlẹ́rìí tó bá dá kan mi. Ẹ̀rí kọmíṣánná pólísì kò ní. Ẹ̀rí kọmíṣánná pólísì. Ìyá ọ̀jẹ̀ ti dàsí. Níparí, ẹ jẹ́ kókó omi. Islam. Tẹ́ẹ̀fẹ́ dà mọ́. Ṣé ti gbọ́ bẹ́ẹ̀ yẹn? Ara kí ló ń yà yín? Ara kí ló ń yà yín? Ẹ ní sùúrù fún ẹ̀mí ayé yín. Ṣé rí àwọn kíní burúkú yìí mo ti máa ń sọ tipẹ́tipẹ́.
ọ̀pọ̀lọpọ̀ míì nínú wọn nílò àti dé ọ̀dọ̀ babaláwo, dé ọ̀dọ̀ oníṣègùn, dé ọ̀dọ̀ adáhunṣe, dé ọ̀dọ̀ olórìṣà kankan láti gba nǹkan kan. Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ míì nínú wọn ọmọ babaláwo ni wọ́n, descendant àwọn babaláwo. Ṣé báwa tí gbogbo àwa tá sọ wípé àdàgbà lẹ́ni tí wọ́n bí nílé Kristẹni, tí wọ́n bí nílé Mùsùlùmí, tá bá trace kí ló ti ń porúkọ ẹ̀, lineage wa, tá trace ìdílé tá ti wá, àárí wípé wọ́n ń bọ òrìṣà èèyàn kan àbí méjì ńbẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ míì nínú àwọn àfáà yìí ọmọ babaláwo ni wọ́n ní ìgbà ìwáṣẹ̀, láti ìgbà ìwáṣẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe mọ̀ wípé bí ẹ̀sìn àjòjì yìí ṣe ń dàgbà sí nínú ilẹ̀ lórí ilẹ̀ wa ni àwọn nǹkan yẹn ni ò hàn sí aráyé mọ́, because most of them wọ́n mọ history ìdílé wọn, some of them ò mọ̀ mọ́. Ìdí tó fà tó yẹ pé ẹ máa rí ìmí inú wọn tó yẹ pé wọ́n ní babaláwo lọ́rẹ̀ẹ́, wọ́n ní olórìṣà lọ́rẹ̀ẹ́, wọ́n jọ exchange ìwé ògùn account ní ẹ káàbọ̀ mo kí gbogbo yín. Ṣé wá rí àwọn tí wọn kì í lọ exchange ìwé ògùn account lọ títí dàbí alára yẹn, ọmọ babaláwo ni wọ́n, sọ nǹkan tí wọ́n jogún bá yẹn wọ́n pass ẹ̀ láàrin ẹbí wọn sí ẹbí ni. So àwa táwa ò mọ history wọn a máa rò wípé ànàkùn láì sheik gidi ni wọ́n ń ṣe àmúlùmálà. Ẹni tó sọ̀rọ̀ yìí tó ń sọ wípé kí wọ́n lọ ṣe fídíò nítorí wípé wọ́n rí fídíò mi, àwọn náà wá fídíò ara wọn, wọ́n wá ń sọ wípé kí wọ́n máa ṣe fídíò bọ́ síta. Ẹni tí wọ́n bá ti rí lọ́dọ̀ olórìṣà, ẹ bá mi máa tẹ love and like ẹ jọ̀ọ́, torí wọ́n ti dé, kẹ́ẹ̀dẹ̀ bá mi share ètò yìí. Tó bá ti dé wọ́n máa flag ni. Ṣé rí ẹni tó ń sọ̀rọ̀ yìí, tí ẹ bá lọ wò dáadáa nídìílé wọn, ó ní ohun tí wọ́n gbójúlé, ó ní ohun tó fẹ́ fọkàn tẹ̀. Now ẹ̀yin tí ẹ ṣe fídíò yìí síta, ó mọ́ra ẹ o, torí bó ṣe máa ń jókòó tó máa ń jókòó bí eku lórí kíná tí ń porúkọ ẹ̀ social media nìyẹn tó máa ń sọ̀rọ̀. Wàá wá lọ gbé bàbá ẹ yìí, wá lọ gbé bọ́ síta lẹ́ẹ̀kan sí i. Torí mo fẹ́ kí ẹ fi dá gbogbo ayé lójú tí ẹ bá kí ń ṣe mọ̀nàfìkì àti ìwọ àti olóṣùkà mosquito net yìí, bí mosquito net ní bí tẹ́rù ni ó wé mọ́ ọpọlọ. Wàá sọ fún kó bọ́ síta again, kó wá sọ wípé àdàbí tó bá jẹ́ wípé òun rúbọ rí àbó òun ṣe ètùtù rí, àdàbí tó bá jẹ́ wípé òun lo nǹkan ìṣẹ̀ṣẹ̀ ǹbáyé rí àbó òun lo nǹkan àfọ̀ṣẹ ohun olúgbòhùn gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn, tí òun bá lórí nìkan ló kù. Tí òun ò bá lórí kó ṣépè, tó bá tún wà lórí kó wá sọ wípé gbogbo nǹkan tóun fi àárọ̀ ọ̀sán tóun fi kó jọ láyé òun kí gbogbo ẹ̀ máa bàjẹ́. Tọmọtọmọ ẹ̀ ní o, tọmọtọmọ ẹ̀ ní, láìpẹ́ láì jìnà kó wá máa sọ lórí social media. Torí ó dà pé ẹ rò wípé gbogbo wa á ti kú lọ́pọlọ bíi tiyín, àwa òwe òṣùkà bíi tiyín, so àwé ọpọlọ orí wa mọ́. Ẹ̀yin lẹ́yìn wé ọpọlọ orí tiyín mọ́ òṣùkà, ọpọlọ orí tiwa atẹ́gùn gbabẹ̀ kọjá, ó ń fẹ́ ṣẹ́ẹ̀rí ni. Láàrin 24 hours lójúmọ́, ẹ̀yin ń fi almost 16 hours or more than that fi wé òṣùkà sórí. Báwo lọpọlọ yín ṣe fẹ́ pé àwọn tó ní Islam gan wọn ò wé kíní ìsórí lójoojúmọ́, wọn ò wé sí ọpọlọ lójoojúmọ́. Bàbá yìí tó ń sọ̀rọ̀ yìí, tí ó bá mọ̀ wípé ọmọ ọkọ lòun, ọmọ ọkọ gidigidi sánsan tààràtààrà lòun, tóun dẹ̀ ń ṣe Islam, tóun ò fi nǹkan míì kún, ìwọ ni the first person tó kọ́kọ́ máa challenge mi láti ìjẹta tí mo ti fi ètò yẹn síta. Ara yín ò lélẹ̀, ojú kí ló ń kan yín, a sì máa rí fídíò tó máa sú yín, ẹ̀yin àbáláàrú yín. Gbogbo ẹ̀yin tí ẹ bá support ọ̀rọ̀ tí mò ń sọ yìí, ẹ pè mí kẹ́ fi owó support movement yìí. Bàbá wa kan ti gbé 50,000 naira lẹ̀. Ẹ pè mí, ẹnikẹ́ni tó bá ti rí fídíò àfáà nílé babaláwo, kó ṣọmọ babaláwo ni ẹ́, a ní sọ fún anybody
Fídíò torí yẹn la máa gbé bọ́ síta. Fídíò yẹn nìkan la máa gbé bọ́ síta. Kò sẹ́ni tó máa mọ source ẹ̀. Kó jẹ́ ọmọ àwọn tó ń ta lékulẹ́ja ní 5,000 naira. Bá mi ṣe fídíò yẹn wá. Kó jẹ́ ọmọlé kéwú tó jẹ́ wípé àfá ẹ máa rán yín iṣẹ́ pé kẹ́ lọ máa jó nǹkan, kẹ́ lọ máa ṣe nǹkan. Rọra ṣe fídíò ẹ̀ má jẹ́ kó mọ̀. 5,000 naira wàá fi take ara ẹ for some minutes. Kò ní mọ̀ wípé ìwọ ló ṣe. Ẹ̀yin tẹ́ ẹ bá wá rí àfá ńlá gidi tí gbogbo aládùúgbò mọ̀ dáadáa, tí wọ́n mọ̀ ní àfá, tí wọ́n mọ̀ ní ṣéhù, tí wọ́n mọ̀ ní sheikh, tí ó ń wé òṣùká, tí gbogbo aláyé ti mọ̀ wípé olóṣùká ni, tí wọ́n ti lérò wípé Kùránì nìkan ló gbé dání àbí ló gbójúlé. Ìwọ bá wa ṣe fídíò ẹ̀, kò nílò láti pé ẹni tó ṣe fídíò fún wa rèé. A fún ẹ lówó bó bá ṣe gọbọi sí náà lówó ẹ ṣe máa gọbọi sí. Títí tó fi dórí òkúta alágídí. Tó fi dórí òkúta agídí. Ẹ bá mi share ètò yìí. Báyìí mọ̀ ibi tẹ́yin náà lè share ẹ̀ sí. Tí ẹni yẹn máa ní confidence àti ṣe fídíò yẹn. They don't have to know wípé ń ṣe fídíò wọn. Ẹ̀yin èèyàn wa ẹ gbọ́n jù bẹ́ẹ̀ lọ now. Ẹ̀yin ọ̀dọ́ wa ẹ gbọ́n jù bẹ́ẹ̀ lọ. Kò mean wípé torí pé o ti gbé fídíò èèyàn kó wá tó bá gbé kejì wá ní sanwó fún ẹ. A tún fún ẹ lówó mi. Ẹ̀yin tẹ́ ẹ bá rí òkúta gidi gbé wá ní odindin tó jẹ́ fídíò gidi tó dùn wọ́n hàn ńbẹ̀ ní o kò ṣe tó máa sọ pé akọ̀yìn sí ẹnìkan lẹ máa rí àfáà ní kinní kan ni. Rárá, a fẹ́ rí ojú ẹ̀ kí gbogbo ayé mọ̀ wípé kí gbogbo àwọn ará àdúgbò ẹ̀, gbogbo àwọn tí wọ́n mọ̀ ládùúgbò tí wọ́n mọ̀ ní àárín ìlú kí wọ́n rí jákèjádò gbogbo ilé ayé yìí wípé oníṣẹ̀ṣe ni. Kí wọ́n rí wípé olóògùn ni. Ṣó ti ń yé yín? Ìwọ tó bá wá rí fídíò ajá ní Bello. Ẹsẹ̀kẹsẹ̀ ni máa bá ẹ fọ́ǹdì fún 500,000. Àwa ò kì í ṣe olóṣùká tó máa ń ṣe àdéhùn tí ò kì í múṣẹ o. Àwa ò kì í ṣe olóṣùká tó máa ń ṣe àdéhùn tí ò kì í múṣẹ. 500,000 tí n bá máa fi díjú tí n bá máa fi là ó máa pé ní kíákíá. Tí màá kó lé ẹ lọ́wọ́. Ìwọ tó bá rí fídíò ajá ní Bello níbi tó ti ń ṣe nǹkan ìṣẹ̀ṣe. Ní anywhere bóyá babaláwo tí ìwọ ọmọ babaláwo tí ajá ní Bello máa wá ń yọ kí bàbá ẹ̀ lálẹ́. Àbí ìyàwó babaláwo ní ẹni apẹ̀tẹ̀bí. Bá mi ṣe fọ́tò ẹ̀, bá mi ṣe fídíò ẹ̀ kó jẹ́ kójú ẹ̀ hàn níbẹ̀. 500,000 máa tẹ̀ lọ́wọ́. Ṣọ́n láwọn ya wèrè ni. Ibikíbi ní gbogbo kọ́nà tẹ́ bá ti rí àfáà tó ń gbé orí aláǹgbá tó ń kó gbogbo ẹ̀ káàkiri àdúgbò, tó ń wé kòló káàkiri àdúgbò, tó ń lọ sílé oníṣègùn, tó ń lọ sílé babaláwo. Ẹ̀yin ẹgbá wa, ó wé òṣùká sórí kò wé òṣùká sórí. Ó múra àfáà kò múra àfáà. Boss tá bá ti rí ojú ẹ̀ gbogbo ayé tá bá ti gbé sórí Facebook gbogbo ayé á ṣàmọ̀ wípé àfáà ni. Àwọn tó dámọ̀ á comment síbẹ̀ pé àfáà alágbájá kí ló ń wá lẹ́gbẹ̀ẹ́ babaláwo. Ìyẹn gangan ni iyì bẹ̀. Ìyẹn gangan la fẹ́ lò ń bẹ̀. Ìyẹn gangan la fẹ́ mú lò ń bẹ̀. Ẹni tó bá ti sọ wípé ìyá òun, ọmọ tó bá sọ pé ìyá òun ò ní sùn, òun gan ò ní fojú kún. Ṣó ti yé yín? Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń fẹnu irú eléyìí tó ń fẹnu bragado yìí tó ń sọ wípé òun ò dọ́dọ̀ babaláwo kọ́kọ́ rí, òun ò dọ́dọ̀ anybody rí láti gba oògùn. Àwọn fúnra ara wọn gan àkáǹtì oògùn. Bó ṣe ń ṣe nìyẹn, ẹ jẹ́ kó bọ́ síta kó wá búra. Torí ẹnu ẹ̀ ń díkàrà ó ń díkoro tí arákùnrin yìí mo mọ̀ pé wàá rí fídíò mi o tó o bá ti lè bọ́ síta kó wá búra pé gbogbo nǹkan tó fi ọjọ́ àárọ̀ ẹ̀ àti ọ̀sán kó jọ kó parẹ́ lójú ẹ̀ tọmọtọmọ ni o torí àwọn ọmọ tó o bá bí náà wà nù nǹkan tó fi gbogbo ayé ẹ̀ kó jọ tó o bá ti ṣe ìṣẹ̀ṣe tó o lo nǹkan ìṣẹ̀ṣe tó o lo nǹkan ìṣẹ̀ǹbáyé rí tó o ṣe tutù tó o rúbọ tó o pògèdè rí tó o pọ̀fọ̀ rí láyé ẹ̀ gbogbo ẹ̀ kó parun lójú ẹ̀
gbogbo ẹ̀ kó parẹ́ lójú ẹ̀, kó dòfìfo, kó di òfìfo, kó di òfìfo, kó dàbí ejò tó kọjá lórí àpáta tí ò ní pa. Káyí ẹ padà rún nílé ayé tájọ wà yìí. Ṣẹlẹ̀ fẹ́ ya wèrè ni. Ṣẹlẹ̀ ya wèrè ni. Gbogbo ẹ̀yin àfáà yìí pátápátá tí wọ́n bá ti ń rí yín ní ilé Elékùlẹ́jà 5,000 lówó ẹ má bẹ̀rù. Kò sẹ́ni tó fẹ́ gbé nọ́mbà ẹ bọ́ síta. Èmi ò kì í ṣe àdéhùn kí n má múṣẹ. Mo ní àwọn àfáà tí mò ń bá sọ̀rọ̀ tó jẹ́ wípé wọ́n máa ń sọ pé àkí má ṣe kíní ìmọ̀ kí n jọ kí n ṣe gbá kí n ṣàwo. Mi ò lè ever stop ẹ̀ nítorí wípé irọ́ tẹ́ ẹ ti pa fún wa, èké tẹ́ ẹ ti ṣe fún wa. Gbogbo àwọn ìdí ọpọlọ tẹ́ ẹ fi àwọn èèyàn wá sí a máa tún wọn sílẹ̀. Ṣó ti ń yé yín? Ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn nìyẹn. Wọ́n ní ká má torí àwíjàre kí tó tẹ́lẹ́nu. Ìkan láàárín àwọn bàbá wa rèé. Mo ti sọ fún yín, mo háàdì ẹ̀ mọ́ fún yín. Tẹ́ bá rí àwọn bàbá wa tí wọ́n bímọ tán, tí wọ́n mú àwọn ọmọ wọn lọ sílé kéwú, ẹ jẹ́ ká mọ̀. Ìkan láàárín wọn rèé. Ẹ jẹ́ kí fídíò yìí, àní ẹ máa bá mi pín àmọ́ ẹni tó máa rí tí wọ́n máa shares fún wọn. Ẹ máa bá mi pín. Ẹ máa bá mi pín. Oòrò mi ò rí fídíò yẹn. Ọba rìṣà kí ló ti ń porúkọ ẹ̀ ni wọ́n pè wọ́n. Ń bọ̀. Ọya, ẹ jẹ́ kí n wá. Ọba rìṣà Èjìgbò àbí nǹkan. Agẹṣinjáwé Ifá. Wọ́n ní ìyàwó yín mú àwọn ọmọ. Wọ́n ní ìyàwó yín mú àwọn ọmọ lọ sílé kéwú. Ẹ̀yin náà jókòó ẹ fọwọ́ lẹ́rọ káwọn ọmọ yẹn wá máa òun náà rèé. Òun rèé. Ọba Agẹṣinjáwé Ifá, ọba rìṣà. Olórí Adéwùmí ọba rìṣà Agẹṣinjáwé Ifá. Wọ́n lè mú àwọn ọmọ babaláwo, mú àwọn ọmọ ọba rìṣà, mú wọn lọ sílé kéwú. Ẹ̀yin náà wá múra. Ó múra bíi kí ló ti ń porúkọ ẹ̀? Bíi ṣẹ́tìrí. Òwò náà òun wé kí ló ti ń porúkọ ẹ̀ mọ́ ọpọlọ ṣẹ́tìrí. Odindi ìyàwó ọba rìṣà ó ṣẹ́tìrí òun rèé. Ṣẹ́tìrí. Kí ló kan ìyàwó ọba rìṣà pẹ̀lú Islam? Àwọn ọmọ ọba rìṣà rèé o. Ṣẹ́tìrí. Ṣẹ́tìrí. Ọmọ ìyá wa dàgbà nílé babaláwo. Owó babaláwo wọ́n ń kó lọ sí mọ́ṣáláṣí. Ṣé ń rí nǹkan? Ṣé ń rí nǹkan? Owó babaláwo wọ́n ń kó lọ sí mọ́ṣáláṣí. Wọ́n ń kó lọ sí mọ́ṣáláṣí. Àwọn ọmọ ìyá wa dàgbà ní mọ́ṣáláṣí. Wọ́n wá máa dà wá láàmú ní ọjọ́ iwájú láì mọ̀ wípé gbogbo nǹkan ọba rìṣà tí ọba rìṣà fi ilẹ̀ tó jẹ́ nǹkan àwọn baba ńlá wa, òun ni àwọn ọmọ yẹn ń lò láti fi dà wá láàmú. Ṣé ti rí? Wọ́n wá lọ brainwash irú àwọn ọmọ yìí tí wà ní ọjọ́ iwájú, wọn ní jẹ́ kí àwọn ọmọ táwa bí kan gbádùn mọ́. Ìyàwó ọba rìṣà, ẹ bá wa wọ́ọ̀nì wọn, ẹ bá wa wọ́ọ̀nù ọba rìṣà náà. Kọ́ má fi ti ayé tí wọn kó bá wa. Ṣó ti yé yín? Àwọn ọmọ tí ó tọ́ ṣẹ́tìrí bó ṣe múra. Kí ló ń wé kí ló ti ń porúkọ ẹ̀ fún? Kí ló ń wé nìkáàbọ̀ àbí kí ló ń pè fún? Ṣé bóun rèé? Òun rèé. Ẹ rí tó bá di lọ́la ìdààmú ọjọ́ ọ̀la leléyìí o. Ìdààmú ọjọ́ ọ̀la tí ò ní jẹ́ kí àwọn àrọ́mọdọ́mọ ó sinmi. Nígbà tí wọ́n bá ti brainwash irú eléyìí tán nílé kéwú. Gbogbo nǹkan tí ọba rìṣà fi ń ṣe oògùn, tó fi ń ṣe ìṣọ́ra, tó kólẹ̀, gbogbo àwọn ìwé àkáùntì bàbá ọba rìṣà, eléyìí á wá mú á máa fi ṣe nǹkan agbára, wọ́n wá máa kígbe ṣéwù lẹ́yìn ẹ̀, á wá gbógun ti ẹlẹ́bọ. Ṣebí bá ṣe ń bí wọn rèé, bó ṣe ń bírìdì irú wọn rèé ní gbogbo àgbáńlá ayé, bó ṣe ń bírìdì irú wọn rèé lórí ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn ọmọ yìí ló máa bẹ̀rẹ̀ sí ní máa dà wá láàmú lọ́jọ́ iwájú. Ìyá ẹ̀ rèé o. Ìyá ẹ̀ rèé. Bó ṣe wà yìí, ìyá ẹ̀ rèé. Ṣé ti rí? Ìpè ọba rìṣà fẹ́ ẹni yìí, kí ló dé tí kò ṣe lè kọ Islam sílẹ̀, kó
kó jókòó ti ìṣẹ̀ṣe ọkọ ẹ̀ ṣe mọye àfáà tó ti máa kó lọ bá bàbá yìí pé kí wọ́n ló lágbára àbí kí wọ́n fún ní nǹkan ìṣẹ̀ṣe àwọn àfáà yẹn wá máa lo kíní yẹn láti máa dá bí ẹdun láti máa rọ̀ bí òwe tó bá di ní ọ̀la tó bá ti di wípé kán sọ̀rọ̀ against ìṣẹ̀ṣe wá bọ́ síta with their full chest láti máa sọ̀rọ̀ against ìṣẹ̀ṣe ẹ bá wa bẹ olórí Adéwùmí ìyàwó ọba rìṣà Gẹṣinjáwé Ifá kó má fi ayé tiẹ̀ kó bá tiwa kó má lọ breed monster ọjọ́ iwájú lẹ̀ fún wa ẹ bá wa send video yìí sí wọn pé èmi ò Ṣàtọ́lá Abímbọ́lá mo sọ fún wọn wípé kí wọ́n má try ẹ̀ pẹ̀lú wa kí wọ́n kó àwọn ọmọ babaláwo ọba rìṣà ni wọ́n pè wọ́n pè ní ọba àfáà wọ́n pè ní ọba Islam wọ́n pè ní ọba kéwú ọba tírà ọba Quran àbí ọba àràbò ọba lórìṣà agẹṣinjá ewé ifá kí etí ẹ̀ là kétí ẹ̀ má di Adéwùmí má jẹ́ kétí ẹ̀ di agẹṣinjá ewé ifá ni wọ́n sọ pé ó gẹṣin lọ kọ Quran lọ kọ tírà ṣó ti ń yé yín nítorí bẹ ṣe ń bìbìkúbì lẹ̀ fún wa tó máa dà wá láàmú nìyẹn bẹ ṣe ń bìbìkúbì tẹ́ ń tọ̀tọ̀kútọ̀ táyé wa máa padà rún mọ́ àwọn irú àwọn ọmọ báyìí lọ́wọ́ irọ́ ni ànígbà fún yín ṣé ẹ ti rí àwọn ọmọ rèé o àwọn ọmọ rèé o ọmọ ti dàràbò tán o ayé wa rèé o ṣé ẹ ti rọ́jọ́ ọ̀la ẹ rọ́jọ́ ọ̀la tí wọ́n ń bí fún wa ṣé ẹ ti rí ṣé ẹ ti rọ́jọ́ ọ̀la wa àbẹ́ẹ̀ rí wọn irú àwọn ọmọ yìí nìsín ló máa rí àwọn ọmọ tèmi tí wọ́n ti lọ kọ́fà mọ́fá tí wọ́n ti wá di babaláwo tó máa rí àwọn ọmọ tèmi tí wọ́n ti lọ ṣe kí ló ti ń porúkọ ẹ̀ ṣòrìṣà tí wọ́n ti dìyà olórìṣà ńlá tó máa wá máa fèsì àwọn ọmọ mi tó máa fèsì àwọn ọmọ mi pé olórìṣà ni wọ́n pọ̀ Ọlọ́run apaná Adébọrẹ́ àwọn ọmọ yẹn ò wá ní mọ̀ wípé àwọn ọmọ bàrìṣà ni wọ́n mọ́ wọn ò ní mọ̀ wípé ọmọ babaláwo ni wọ́n wọn ò ní mọ̀ pé ọmọ olórìṣà ni wọ́n wọn ò ní mọ̀ wípé nǹkan ìṣẹ̀ṣe ló tún fi ń dojú ìjà kọ wọn ṣé ẹ ti rí bó ṣe ń bíríìdì àwọn religion fanatics fún wa nìyẹn that is how they breed them if you don't know gbogbo ẹ̀yin àfáà gbogbo ẹ̀yin sheik mukandamu tí ẹ̀ ń lọ kiri ní ilẹ̀ káàárọ̀ òjìrè lẹ́ni tẹ́ ẹ̀ ń dà wá láàmú bó ṣe ń bíríìdì yín ní láti ìrandéran bí ìyá yín bó ṣe ń mú yín lọ babaláwo lẹ́fẹ́ àwọn bàbá yín possibly ń gbà mí ṣe mọ̀ pé ọba àrìṣà náà wà lójú ayé ẹ̀mí wọn nísìn ayé wọn ń bàjẹ́ lọ wọn ò mọ̀ ayé wọn ń rún lọ wọn ò mọ̀ so báwọn náà ṣe wà láyé tí wọ́n ń kó àwọn ọmọ yìí lọ sílé kéwú tó bá di lọ́la ọba àrìṣà nǹkan tẹ́ ẹ fi àárọ̀ yín ọ̀sán yín alẹ́ yín tẹ́ ẹ fi ṣe wàhálà lé lórí wọ́n á wá gbé mí nínú ẹ̀ wọ́n á máa kó dànù wọ́n á máa kó dànù wọ́n á wá kó sábì tó bá wá huge nínú ẹ̀ wọ́n á wá kó sábẹ́ wọ́n á máa fi bá ìran yín jà ọba àrìṣà ẹ̀ tí ìró débẹ̀ ẹ̀ tí ìró débẹ̀ ipe wàhálà ọjọ́ ọ̀la lẹ̀ ń breed ilẹ̀ fún wa yẹn ìdààmú ọjọ́ ọ̀la ní ẹ̀yin àti ìyàwó yín dẹ̀ mọ̀ nǹkan tó ṣe quiet alright ẹ̀yin lẹ̀ tí mọ̀ bóyá nítorí ìfẹ́ obìnrin ìfẹ́ ìyàwó yín tẹ́ni ni ò jẹ́ kẹ́ ẹ ronú díjìlẹ̀ wípé èèwọ̀ ẹran ọ̀hún òun lẹ̀ ń build lẹ̀ ń tọ́ lórí ilẹ̀ wa èèwọ̀ lẹ̀ ń tọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà yìí ọmọ Yorùbá pọ́nbélé ni wọ́n bí àwọn ìyá wọn àti bàbá wọn ṣe bẹ̀rẹ̀ nìyẹn tí wọ́n fi tọ́ èèwọ̀ lẹ̀ láàrin wa ọ̀pọ̀lọpọ̀ míì nú wọn yes wọ́n mọ̀ wípé oníṣẹ̀ṣe ni wọ́n láwọn àfáà wèrè tán wé oṣù káàkiri wọ́n mọ̀ eléyìí nísìn wọ́n ní gbọ́ bá ti yá ó máa kó owó ó máa lọ ra àgé ó máa ra gbogbo ẹ̀ sí mọ́ṣáláṣí owó ẹbọ ṣé kì í ṣe àràmù ṣó yẹ ká ẹ jẹ́ kí ọmọbìnrin yìí tó jẹ́ wípé possibly ó ní ẹbọ tó máa bá ọba àrìṣà gbé kó máa wọnú mọ́ṣáláṣí ṣó yẹ kí ẹ jẹ́ kí ọmọbìnrin yìí kó máa mú ọmọ
olórìṣà wá sí mọ́ṣáláṣí ẹ mọ iye àgbo tí wọ́n ti fi wé ọmọ yìí àwọn ọmọ yìí ẹ mọ iye gbẹ́rẹ́ tó wà lára wọn ẹ mọ iye gbẹ́rẹ́ tó wà lára wọn owó orí èṣù owó orí ifá owó orí òrìṣà wọ́n kó wá sí mọ́ṣáláṣí ẹ ń gbà lọ́wọ́ wọn ẹ̀yin àfáà tẹwà lágbègbè Èjìgbò àbíbo lọ ni wọ́n jẹ ọba lórìṣà sí ẹ rí wípé ẹ ponú ẹ rí wípé ìkànnì ẹ wá fa ọmọbìnrin yìí mọ́ra ẹ bá dọ̀rẹ́ ẹ wá ń jẹ́ kó lọ máa gba orí kí ló ti ń porúkọ ẹ àṣírí ọkọ ẹ wá àṣírí ìṣẹ̀ṣe true ẹ wá súnmọ́ ọkọ ẹ wá ń gbà lọ́wọ́ ẹ ń gbà lọ́wọ́ ẹ ń gbà lọ́wọ́ ẹ lè fi dojú ìjà kọ wá lọ́jọ́ iwájú àbáwọn ọmọ yín nígbà tẹ́yin bá kú tán ṣe bí bẹ ṣe ń bríìdì àwọn ẹni ibi sí wa àárín wa rè ṣe bí bẹ ṣe ń bríìdì tó bá di lọ́la àwọn ọmọ yìí àwọn àrọ́mọdọ́mọ wọn tó bá ṣe wà indoctrinated sí wọ́n wá yọ orúkọ Agẹṣinjáwé Ifá yẹn kúrò ńbẹ̀ bàbá abẹ́ ẹ̀ tí ìrònú débẹ̀ wọ́n máa yọ sọ́ọ̀nẹ́mù yín kúrò ńbẹ̀ wọ́n á máa jẹ́ Ṣákírù wọ́n á máa jẹ́ Àbíbù wọ́n á máa jẹ́ Lágbájí irú wọn ló ń hùwà òkúta gidi ní ọjọ́ iwájú a ní padà mọ̀ pé àwọn ọmọ wa nígbà náà wọ́n ní padà mọ̀ pé àwọn ọmọ yín nìyẹn wọ́n ní padà mọ̀ wípé àwọn ọmọ Agẹṣinjáwé Ifá ọba lórìṣà rèé táwọn ọmọ yà gbógun ogun burúkú ogun jihad ogun kíkan tí ilẹ̀ káàárọ̀ òjìrè ẹ̀yin á dẹ̀ wà lórun kòtò ẹ máa rò pé máa súnre ẹ lè súnre torí ẹ ní súnre ẹ lè súnre rádaràda ìdààmú rèsì òun lẹ bí kalẹ̀ fún wa yìí ẹ tètè yá pé ìyàwó yín yìí níbi tó bá ti ń gbọ́ ẹ pé kẹ́ bá sọ kó má try ẹ mọ́ tó bá tún ṣe tó bá tún sì sọ fún mi pé ó tún sì ń kọ́ àwọn ọmọ yìí lọ lékéwú màá tún ṣe show fún yín torí wípé ọ̀gbàrá òjò lẹ́yìn méjèèjì ẹ sọ pé ẹ nílé wó àwa onílé ò ní gbà fún yín tán bá tún ti ka mú mọ́ bẹ́ẹ̀ láti sìn lọ mo máa ní kán máa ṣe fídíò ìyàwó yín ìjọ tí ń bá rí tó bá mú àwọn ọmọ tó múra fún wọn ẹ rí nǹkan hardly can you see the girl's face can you see it how hardly bóyá wọ́n ní èèyàn kan ló bí ni bóyá méjì ni ó bí ni omi ò rántí bó ṣe sọ bóyá ọmọ ilé ìlélẹ́yìí ni o torí àwọn méjèèjì lọ́jọ́ múra dáadáa kan náà ẹ rí but eléyìí I'm certain pé ọmọ ẹ̀ ni I'm certain wípé ọmọ ẹ̀ ni kẹ́ ẹ lè mọ̀ wípé from the source ni mo ti gbọ́ tí ọjọ́ tí wọ́n bá tún sì sọ fún mi wípé ó sì ń mú ọmọ yìí lọ sílé kéwú màá ní kàn ṣe fídíò ẹ̀ ìjọ tó ń lọ màá ní kàn ṣe fídíò ẹ̀ ìgbà tó wọnú mọ́ṣáláṣí màá ní kàn ṣe fídíò ẹ̀ ìgbà tó dúró tí àáfàá tán fi ń sọ̀rọ̀ nǹkan tó mú kí apẹ̀tẹ̀ bí aya babaláwo aya olórìṣà kó máa dúró ti àáfàá ẹ máa wá sọ fún gbogbo àwa ọmọ kóòtù òjìrè ẹ máa wá sọ fún gbogbo àwọn tẹ́ jẹ ọba lórìṣà lé lórí ẹ máa sọ fún wa gbogbo àwọn tẹ́ jẹ ọba lórìṣà ṣé ti rí ìyàwó àfà ṣé ti rí ìyàwó ọba lórìṣà o ṣé rí nǹkan ṣé ti rí tó bá di lọ́la a wá gbé àkáǹtì ọkọ ẹ̀ a gbé fẹ́lẹ̀ yìí eléyìí á lọ ṣe photocopy àwọn ọmọ eléyìí wọ́n wá di wàhálà sí àárín ilẹ̀ káàárọ̀ òjìrè lọ́jọ́ iwájú bó ṣe ń bírú wọn rèé in tó ń bí wọn rèé ṣé ń rí ọ̀rẹ́ kí ni eré kí lajá ń bẹ́kùn ṣe eré kí ni olóṣùká tó ń bá ọmọ aládé ṣe kí ló fà tẹ́ ẹ bá ti mọ̀ wípé ẹ nífẹ̀ẹ́ èèyàn tẹ́ ẹ dẹ̀ mọ̀ wípé ẹni tẹ́ ẹ nífẹ̀ẹ́ yìí kò ní bá yín ṣe ti yín ọ̀nà àti parun lẹ́wọ̀ yẹn ẹ wá gbà fún nítorí ìfẹ́ wípé kó lọ máa ṣe ẹ̀sìn tó bá wù ú ẹ ti gba wàhálà ọjọ́ ayé yín because tó bá di níjọ́ iwájú Agẹṣinjáwé Ifá yẹn ó máa padà parun ni orúkọ tí wọ́n ń pè ní Agẹṣinjáwé Ifá yẹn ó máa padà parun ni tẹ́gùn Agẹṣinjáwé Ifá kò ní ṣẹ́yọ mọ́ ní ilẹ̀ káàárọ̀ òjìrè gbogbo ohun tẹ́ ẹ ṣe láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ó padà finish mọ́ yín lójú ẹ̀mí bàbá
ẹ ṣe àtúnṣe gbogbo àwọn babaláwo tẹ́ ẹ bá túmọ̀ táwọn ọmọ wọn lọ lé kéwú ẹ gbé fídíò ẹ̀ wá fún mi máa bá wọn gbé sórí social media gbogbo àwọn ọmọ olórìṣà tó ń lọ sí ilé kéwú gbogbo àwọn ọmọ olórìṣà tó ń lọ sí ilé kéwú àbí tí babaláwo gan fúnra ẹ̀ lọ sí kíní ẹ gbé fọ́tò wọn wá ẹ gbé fídíò wọn wá máa bá wọn gbé sórí social media eléyìí ní sì tí bá ṣe tán mo máa gbé sórí social media kí bàbá wa ṣàlàyé fún wa bóyá ó tọ́ kí ló ti ń porúkọ ẹ̀ ó tọ̀nà kí ọmọ babaláwo lọ máa forí dólẹ̀ ní mọ́ṣáláṣí kọ́mọ olórìṣà kó máa forí dólẹ̀ ní mọ́ṣáláṣí gbogbo ń tẹ́ ń fi ọjọ́ ayé yín gbọ́ bàbá Agẹṣifá jáwé ifá òun ní ọ̀rọ̀ òrìṣà gbogbo bí tẹ́ ẹ ti ń rí jẹ tẹ́ ẹ ti ń rí mu ọlá òrìṣà ni ọlá òrìṣà yẹn ẹ wo nǹkan tẹ́ wá fi sọ ìyàwó yín dà ṣé eléyìí dà ṣé eléyìí dà aṣọ òkè ti tán ní ilẹ̀ káàárọ̀ òjíire àbó wọ́n jù aṣọ òkè wọ́n ju eléyìí lọ tó wọ̀ yìí ṣó dáa bẹ́ẹ̀ ṣó dáa bẹ́ẹ̀ ìyàwó àfáà rè láàrin o àfáà ò lè wo ìyàwó ẹ wo bó ṣe ń wo ìyàwó ọba àrìṣà ṣe ń rí ojú yẹn wo sexy eyes yẹn ó tún gètè jẹ lórí ìyàwó ọba àrìṣà lórí ìyàwó ọba àrìṣà ṣó dáa bẹ́ẹ̀ anakum láì ṣé léyìí ń da ṣé léyìí ń da ṣé léyìí ń da mi ò fẹ́ bú yín léèbú ara ni o mi ò fẹ́ bú yín léèbú ara torí tí n bá bẹ̀rẹ̀ sí ní sọ nísìn ìgbà yẹn ló máa ní tèmi pọ̀ jù ṣé ti rí ṣó ń da bẹ́ẹ̀ ẹ bá mi send fídíò yìí tẹ́ bá ṣe send ẹ̀ sí ló máa tètè rí sí ẹ bá mi send fídíò yìí kó dọ́dọ̀ wọn ẹ bá mi send fídíò yìí kó dọ́dọ̀ wọn ṣé ti rí ibi ló ti wọṣọ òkè ṣó ń da bẹ́ẹ̀ ṣé lè yóò buyì tó ṣojú kòkòrò kọ́ la bá débẹ̀ ṣé lè yóò buyì tó ṣé kò dá tó lọ́mọkùnrin báyìí ṣé lè yóò dá tó lọ́mọkùnrin ṣé kò dá tó lọ́mọbìnrin báyìí ṣé kò buyì tó ṣé kò rẹwà tó báyìí ṣé kò tẹ́ wọn lọ́rùn tó báyìí ojú kòkòrò ṣe wá bayé wọn jẹ́ báyìí tó tún wá fẹ́ fojú kòkòrò gbésí ayé tí wọ́n bá ti wá jẹ́ ní ọjọ́ iwájú orú ọmọ yìí a wá wé òṣùká sórí láì tí ì ṣe pé bàbá ẹ̀ ti kú tẹ́tí ń wé òṣùká fún lójú bàbá ẹ̀ tí bàbá ẹ̀ ò dẹ̀ rí nǹkan kan sọ sí ṣó dà bẹ́ẹ̀ ṣá ọmọ babaláwo tẹ́ bá mọ̀ pé babaláwo ni tó ń lọ lé kéwẹ́ bá mi send fídíò ẹ̀ kò ní dá fún wọn àwọn a lè jẹ́ kí ẹ kó bá wa ṣé ti rí ẹ lè fi ilé ayé tí yín kẹfì ní tiwa lára àwọn ọmọ tèmi wọ́n máa di babaláwo lọ́jọ́ iwájú wọ́n máa dolórìṣà ní ọjọ́ iwájú I am going to pave way for them so that people like you will not your children will not come and become kí ló ti ń porúkọ òkúta gidi lọ́jọ́ iwájú lé àwọn ọmọ tèmi lórí kò possible so that àwọn ọmọ yín kò ní di àbíbù lágbájí lórí àwọn ọmọ tèmi lọ́jọ́ iwájú they can do òrìṣà wọn the way they like pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ ẹ má fi tiyín kó bá wa o àtọkọ àtìyàwó ẹ má fi tiyín ẹ má fi kó bá wa èmi mọ̀ wípé láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìṣẹ̀ṣe làgbà gbogbo èyí mo ti mọ̀ wípé orú àwọn àdójúkọ ńláńlá báyìí màmá wa ṣùgbọ́n yìí náà bá àwọn ìgbàrúmọlẹ̀ ńwájú ń bẹ̀ ẹ má fi tiyín ẹ má fi kó bá wa tẹ́ ẹ bá rò tẹ́lẹ̀ ẹ tètè ya máa rò tó bá ti send fídíò yìí sí yín ẹ gbégilé ẹ má try ẹ mọ́ àwọn ọmọ yìí mi ò gbọ́dọ̀ rí wọn lọ́nà lè kéwu ìjọ tí wọ́n bá tún rí wọn lọ́nà lè kéwu ṣe ti rí yàwó ṣe ti rí wọn ṣé lè yóò buyì tó ṣé lè yóò buyì tó ṣé kò buyì tó ṣé kò buyì tó ìgbà díẹ̀ ló kù bàbá yín gan máa wé oṣù kàkẹ́ tó lọ láyé yìí torí ìyàwó yín tèmi ń wò yìí ó máa padà wé oṣù kà mọ́ yín lọ́pọlọ
ṣé ti rí ṣé kò buyì tó báyìí ṣó yẹ kán jẹ́ kí irú eléyìí kó gbé irú ara yìí wọnú mọ́ṣáláṣí tó bá kí n ṣe wípé wọ́n ń gba àkáǹtì oògùn lọ́wọ́ wọn ṣó yẹ kán jẹ́ kó gbé wọ mọ́ṣáláṣí ṣé wọ́n sọ fún yín wípé oyè tó jẹ yìí oyè mọ́ṣáláṣí ni tẹ́ bá rí àwọn èèyàn tó ń bu ọ̀wọ̀ fún arábìnrin yìí nítorí bàbá yìí nítorí ìṣẹ̀ṣe ni o tó bá kí n ṣe nítorí ọba àrìṣà tí ẹni yìí jẹ ta ló máa mọ òkòlò eléyìí lọ́yọ̀ọ́ tó máa wá kó àwọn ọmọ tiwa tó máa kó wọn lọ máa forí dólẹ̀ nínú mọ́ṣáláṣí ẹ̀yin àfáà ṣe ti rí ayé yín lóde ọ̀pọ̀lọpọ̀ yín ẹ lọ trace history ìdílé yín tẹ́ ẹ bá mọ history ìdílé yín bó ṣe padà sọ yín di òkúta gidi mọ́ wa lọ́wọ́ rèé bó ṣe padà sọ yín di ìdààmú rèésì rèé ṣe ti rí àwọn ìyá yín bó ṣe bẹ̀rẹ̀ rèé bó ṣe bẹ̀rẹ̀ òṣì nílé bàbá yín tó jẹ́ babaláwo bó ṣe bẹ̀rẹ̀ òṣì nílé bàbá yín tó jẹ́ olórìṣà nìyẹn tán wá fìtì tẹ wá ń fìtìnà tí ayé wa lọ́wọ́ ń sìn ṣe ti rí tẹ wá ń díò pẹ̀lú wa ṣe rí bọ́mọ méjì ló bí ni bọ́mọ kan ni ṣe ti rí gbogbo ọmọ yẹn lọ ni wọ́n kó lọ sí ilé kéwú ni bọ́mọ ṣe ń lọ ilé kéwú ló ń lọ mọ́ṣáláṣí bọ́mọ ṣe ń lọ ilé kéwú ló ń lọ mọ́ṣáláṣí tó bá wá di lọ́la ilé wa sọ pé òun òṣìṣẹ́ babaláwo a sọ pé òun òṣìṣẹ́ olórìṣà gbogbo àwọn òrìṣà yín ìtàn máa gbádànù ń bẹ̀ wọ́n á gbádànù ìyí tó bá strong jù á gbé á lọ máa fi ṣiṣẹ́ àfáà tí orúkọ Agẹṣin jáwé Ifá tó bá máa disgrace ẹ lọ́jọ́ iwájú tó bá máa wò wípé orúkọ Agẹṣin jáwé Ifá yìí ó máa jẹ́ kí àwọn èèyàn máa look down òun pẹ̀lú iṣẹ́ àfáà tó òun ṣe ayọ̀ Agẹṣin jáwé Ifá kúrò ń bẹ aya máa jẹ́ ṣé kìnìkan àbí bùnláì Taofiki Akéúgba Góòdì kí ni surname ẹ̀ kí lorúkọ family wọn gangan kí lorúkọ Taofiki Akéúgba Góòdì kí ni surname ẹ̀ ṣẹ́nìkan lè bá wa sọ surname ẹ̀ ṣó máa jọ surname Yorùbá bàbá kò tó yín lẹ̀ ń gbẹ́lẹ̀ rí bàbá Agẹṣin jáwé Ifá kò tó yín kò tó àṣedànù òun lẹ̀ ń gbẹ́lẹ̀ gbogbo ń tẹ́ ti fi ọjọ́ yín kó jọ ọmọbìnrin yìí ó máa dànù ọmọbìnrin gbogbo ń tẹ́ ti fi làálà ayé yín kó jọ ọmọbìnrin yìí máa dànù ó ti ká àwọn ọmọ yín lọ síbi tí wọ́n ti máa pè yín ní ẹni bú ó ti kó àwọn ọmọ yín lọ síbi tí wọ́n máa ti pè yín ní ẹni ègbé ẹni ẹ̀kọ́ ó ti kó àwọn ọmọ yín lọ síbi tí wọ́n máa ti lọ sọ fún wọn pé inú náà jahannama làwọn bàbá yín máa lọ tí mọ mẹ̀mẹ̀ ọ̀nà parun tẹ́ fi máa tórúkọ yín máa parun ní ilẹ̀ káàárọ̀ òjíire òun ló ti làálẹ̀ fáwọn ọmọ yín tórúkọ yín máa parun tí wọn ò ní mọ̀ wípé ẹnìkan wà tó ń jẹ́ Agẹṣin jáwé Ifá mọ́ because ojú máa padà ti àwọn ọmọ yẹn ní ọjọ́ iwájú láti associate pẹ̀lú yín láti sọ wípé bàbá àwọn lẹ́ni yìí ẹ tètè ṣàtúnṣe o bí bẹ́ẹ̀ kọ́ àwa ò ní gbà fún yín èmi dẹ̀ máa sọ pé àwọn tí wọ́n gbé information yẹn wá gbogbo ẹ̀yin tẹ́ bá mọ àfáà tẹ́ bá mọ babaláwo tí ọmọ ẹ̀ ń lọ sílé kéwú mo tún sọ ẹ send ẹ̀ sí mi ń bá wọn gbé sórí social media tó bá tọ̀nà bẹ́ẹ̀ gbogbo àwọn ṣebó ìyá yẹn ni ìyá Ọlọ́ṣun ń jẹ lénìí táwọn kan wá ń sọ pé kì í ṣe Ọlọ́ṣun ti gidi ṣebí ìyá ẹ̀ ló ń jẹ lénìí ẹ̀yin criticize ìyá Ọlọ́ṣun wípé orúkọ ẹ̀ ń jẹ́ Sẹ́límọ́ ọ̀pọ̀lọpọ̀ ìyá Ọlọ́ṣun lórúkọ ń jẹ́ Ráfátù ṣé ẹ mọ̀ ni ní ilẹ̀ káàárọ̀ òjíire they will curse him wọ́n máa ṣẹ́ ìpè fún àwọn àrọ́mọdọ́mọ ẹ̀ máa ní àwọn baba ńlá yín wèrè wo nìyẹn kí làwọn baba ńlá yín ṣe lẹ̀dẹ̀ yín ta ni àwọn baba ńlá yín ṣé wọ́n lè ever sọ wípé lineage ọba àrìṣà ni wọ́n ti wá mọ́ wọ́n máa ṣépè fún àtòun náà ni ṣe bóun là ń sọ fún wọn yìí tó bá yá wọn máa ní the way she's saying it she's being insultive that is the way I can say it
because that is the way I know how to say it. Bóyá tẹ́ bá rẹ́ lómi tó bá tún lè sọ fún yín in a very peaceful manner. But èmi, violence master lèmi. Èmi ò mọ bó ṣe ń pẹ̀kọ́rọ̀ sọ̀rọ̀. Èmi ò mọ sọ bẹ́ẹ̀. Àgbékalẹ̀ mi bó ṣe máa ń rí nìyẹn. Bí fire for fire ni. Kì í ṣe nítorí pé mo hate yín ṣe bẹ́ẹ̀ yín tó bá nífẹ̀ẹ́ sí lèèyàn máa ń ṣàtúnṣe, lèèyàn máa ń bá wí, lèèyàn dẹ̀ máa ń tọ́ sọ́nà. Ṣàbẹ́yìn ẹ rò pé ẹ̀yin bàbá wa àsìn ilẹ̀ ń sọ wípé ọmọdé kò gbọ́n mọ̀. Láyé àtijọ́ máa sọ pé ọmọdé gbọ́ àgbà gbọ́n lọ́ fi dálẹ̀ ẹ̀fẹ̀. Bàbá ẹ má fi ti yín kó bá wa. Ní kẹ́ má nífẹ̀ẹ́ ìyàwó yín. Ṣùgbọ́n ìfẹ́ tẹ́ ẹ máa ní sí ìyàwó yín tó máa wá ní wá lára níjọ́ iwájú. Àwa ò ní gbà kí irú ìfẹ́ bẹ́ẹ̀ yẹn kó thrive lórí ilẹ̀ wa. Àwa ní gbà kí irú ìfẹ́ bẹ́ẹ̀ yẹn kó thrive. Torí wípé tí gbogbo ẹ̀ bá bàjẹ́ tán, tó bá bàjẹ́ tán tó dàrú tán, kì í ṣe tí yín nìkan ló máa jẹ́ o. Tọmọtọmọ wa náà, àwọn náà máa fara gbà. So ká tètè máa kígbe yín fún gbogbo àgbà ńlá ayé báyìí. Ìpè kan gbọ́ wá. Ká máa kígbe gbàjarì. Ká máa kígbe ẹ gbà wá o lọ́wọ́ àwọn bàbá wa àtàwọn ìyá wa o. Ìdí tẹ́ ẹ sì fi jókòó ti òrìṣà kò tí ì yé mi o. Tẹ́ bá mọ̀ wípé ẹ fẹ́ jókòó tó òrìṣà mọ́, ẹ fẹ́ lọ máa wé òṣùká ni. Ọlọ́run kú ṣe irùngbọ̀n yín gbé. Ẹ gbé ká mọ̀ wípé ẹ̀yin náà ti di ànàkùn láì. Bí bẹ́ẹ̀ kọ́, ẹ tètè ṣe kí ni? Bẹ́ẹ̀ ni, wọ́n máa sọ fún wọn wípé àwùsùbílà èmi náà ṣe tán ní rọjíìmù ní. Àwọn náà ti dẹ̀yà ṣe ìtọ́nù nù. Ẹ bá mi sẹ́ǹdì ẹ̀ kó lọ bá ìyàwó àtọkọ wọn. Kán tètè bá wa withdraw ọmọ wa. Torí ọmọ wa ni. Kì í ṣe ọmọ Muhammad. Àwọn ọmọ wa ni. Torí tó bá di lọ́la wọn wá bá wa máa dulẹ̀. Ṣé fẹ́ sọ pé àkín ṣe Yorùbá mọ́ ni? Ṣé fẹ́ sọ pé àkín ṣe kíní kan? Ẹ̀yin dẹ̀lẹ́ bá yé wọn jẹ́ fún wa. Sókà ẹ tó bá yé wọn jẹ́ fún wa káwọn tó wá dìdàmú àdúgbò ìdààmú rẹ́ẹ̀sì. Bí àwọn ilé ìta àṣìyàn tá àti ìyàn tán yìí. Ẹ tètè gbé wọn padà kí wọ́n má lọ lé kéwú mọ́. Bí bẹ́ẹ̀ kọ́ èmi àti yín àṣẹ̀ṣẹ̀ jọ bẹ̀rẹ̀ ni. Fíìmù yẹn ó máa gùn. Ẹ rí fídíò ibi tí ìyàwó yín ti ń lọ sílé kéwú. Ẹ rí fídíò ibi tí ìyàwó yín ti ń gbọ́mọ lọ lé kéwú. Ẹ rí fídíò ibi tí ìyàwó yín ti ń lọ kí jímọ̀. Ẹ rí fídíò ibi tí ìyàwó yín ti ń tó ti ń ṣe àlùwàlà. Ẹ padà rí lórí social media bàbá. Ẹ rí ìyàwó yín tó dúró ti àfáà tọ́jọ́ ń sọ̀rọ̀. Ẹ tún gbọ́ nǹkan tí wọ́n jọ ń sọ lórí social media. Ẹ má try ìyàwó amọ́ta wà ń tà yìí. Ní gbà fún yín kẹ́ bá yé wa jẹ́ o. Bàbá, tẹ́ bá mọ bí tí ìyàwó yín ti ń gbọ́rọ̀. Tẹ́ mọ̀ wípé ọkùnrin ni yín. Ní inú ìdílé yín, lórí ìyàwó yín, ẹ mọ̀ wípé ẹ tọ́kọ ṣe. Ẹ tètè pé ìyàwó yín kẹ́ bá sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́rọ̀. Tétí ẹ bá di ẹ yọ ewu elépo tó wà létí ẹ. Kẹ́ tètè yá kẹ́ kó ọ̀rọ̀ sí. Tí ọpọlọ ẹ bá kú, ẹ bá mi la ọpọlọ ẹ, kẹ́ bá mi kó ọ̀rọ̀ sí. Wípé kó má try yẹn mọ́. Àwa ò ní gbà. A dẹ̀ ní gbà lásán yẹn. Torí ẹ lè fi ti yín kó bá tiwa. Àwọn bàbá ńlá wa, àwọn náà ti fi ti wọn kó bá wa. Nítorí oníyàwó púpọ̀. Nítorí Mùsùlùmí, Islam ti promise wọn pọ́n lè fẹ́ yàwó tó pọ̀. Àwọn náà bẹ̀rẹ̀ sí ní gba Islam. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kí àfáà wa sọ ọmọ lórúkọ. Wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ ọmọ lórúkọ orúkọ tó máa bá tiwa jẹ́ lọ́jọ́ iwájú. Bó ṣe ń sọ ọmọ ní kọ́kọ́rọ́ ló ń sọ ní àpòlá igi. Ni wọ́n ń sọ ọmọ ní òkúta. Lóríṣiríṣi orúkọ burúkú torí ẹ̀ làwọn ọmọ ṣe ń hùwà pàpàǹlákì. A máa gbé yín síta. Gbogbo ẹ̀yin tẹ́ wà nílé ẹjọ́ nítorí Olódùmarè. Ẹ máa fi ṣe hunt. Ẹ hunt them down. Babaláwo tọ́mọ ẹ̀ bá lọ lé kéwú. Ẹ fídíò ẹ̀. Ọmọ babaláwo ni wọ́n ládùúgbò wa o. Ọmọ wọn rè nílé kéwú o. Ìyàwó wọn rè tán kírun lọ́wọ́ o.
òun ni kẹ́ máa lọ wá wọn, kẹ́ bá wa máa gbé fídíò wọn. Bẹ́ẹ̀ ni Buraimo tó ń jẹ́ orúkọ oríṣiríṣi tí fà ò sọ wọ́n Jamiu tí Jamiu tó ń jáàmù wa ní ìsìn. Ẹ jọ̀ọ́ mo bẹ̀bẹ̀ ni tẹ́ bá ti ń rí wọn ẹ bá wa máa fídíò wọn, ẹ bá mi máa send ẹ. Ṣé wá rí ti àwọn àfáà yẹn, àwọn yẹn ló lówó lórí jù. Àfáà ńlá tó bá tiẹ̀ wá send ẹ tí mi ò mọ̀ pé àfáà ńlá ni, tí bá ṣe ń rí kọ́mẹ́ǹtì ńlá pé I know this man o, hey àwùsùbìlà èmi náà ṣe tán ní ọjọ́ tí mo rí àwọn kọ́mẹ́ǹtì àwọn olóṣùkà tó ń dùn wọ́n then màá mọ̀ pé owó ọ̀tí kí n tún bá ẹ fún kún owó tí mo fún ẹ yẹn. On this note, ọ̀rọ̀ kọ́rọ̀ má pọ̀ jù nítorí àlè torí àwíjàre kí tó ń tán lẹ́nu. Mi ò rí sọ jù báyìí lọ. I love you all. Ìṣẹ̀ṣe làgbà ní gbogbo ọjọ́ kọjọ́. Ó dìgbà.